Ọjọ́ ìṣẹ́gun lòní jẹ́ ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún 2023. A kú dédé àsìkò yìí. Ìròyìn Feli-feli kò náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí fàákájà èyí tó ń wáyé láàrin ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu àti ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò táwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà yìí, Atiku Abubakar lórí ọ̀rọ̀ èsì ìdánwò àti àwọn ẹ̀rí kan tó fi hàn wípé bóyá lótìtọ́ àti lódodo ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń bẹ ní Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lánàá ti ṣe ọjọ́ ajé òun nílé ẹjọ́ ni wọ́n ti fún Atiku Abubakar láàyè tí èsì ìdánwò àti gbogbo àwọn ohun tó fẹ́ mọ̀ nípa Bọ́lá Ahmed Tinubu láti ilé ẹ̀kọ́ náà ń ló ti tó Atiku Abubakar lọ́wọ́ báyìí, tó sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò lórí àwọn èsì èyí tí wọ́n fún àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìtàn àti ìwé ẹ̀rí ti Bọ́lá Ahmed Tinubu láti ilé ẹ̀kọ́ gíga fáfitì ní Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Atiku Abubakar òun náà ló ti gbé àtùpà ṣakabùlà tó ń tiná kú fítọ́tàn kí ẹ̀kọ́ má bàa jẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣí ìwé ọ̀hún lábala láti mọ̀ lótìtọ́ àti lódodo wípé ọdún 1979 ìní Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí ló kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga fáfitì Chicago èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ìdájọ́ èyí tí ilé ẹjọ́ tí wọ́n fún wípé lẹ́tọ̀ọ́ láti béèrè ohunkóhun tó bá fẹ́ mọ̀ Bọ́lá Ahmed Tinubu nílé ẹ̀kọ́ ọ̀hún. Látàrí ìyanṣẹ́lódì tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti TUC eyín Nigerian Labour Congress NLC àti Trade Union Congress TUC pẹ̀lú àwọn ẹ̀ka tó ń bẹ lábẹ́ àwọn igun ńlá méjì yìí èyí tí wọ́n dúnkokò rẹ̀ mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn yóò gùnlé lónìí ti ṣe ọjọ́ kẹta ọjọ́ ìṣẹ́gun nínú oṣù kẹwàá. Ṣàdédé oníròyìn jáde ń tó ní yàjóyàjó lánàá wípé wọ́n ti ṣẹ́gi lé wọ́n sì ti ṣẹ́ ewé lé obì ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ọ̀hún èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n dúnkokò rẹ̀ wípé àwọn yóò gùnlé gan lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta ní pàtó lẹ́yìn àwọn ìpàdé aláṣẹ yípo èyí tó gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí títí di nǹkan bíi aago 11 alẹ́ àná. Ní báyìí ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ti jókòó yí tábìlì pò ni wọ́n ti forí kòkò ṣọdún pẹ̀lú bí wọ́n ṣe buwọ́lu ìwé àdéhùn ìgbọ́ra-ẹniyé tí wọ́n pè ní MOU lánàá níbi ìpàdé náà. Lára àwọn èèyàn èyí tó wà níbi ìpàdé náà láti rí àwọn igun ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì, àwọn alákòóso àti àwọn tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Tinubu sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ tí ṣe ti ìjọba àpapọ̀. Ọ̀rọ̀ ohun tó wá jáde wípé àwọn yóò fún ìjọba àpapọ̀ ní gbèdéke 30 ọjọ́ tí í ṣe oṣù kan láti ṣe gbogbo ohun tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀. Ní báyìí kí gbogbo àwọn òṣìṣẹ́ ọba kí wọ́n sì padà sẹ́nu ọṣẹ́ nítorí pé lẹ́yìn gbèdéke 30 ọjọ́ ọ̀hún bí ìjọba àpapọ̀ lẹ̀ yìí bá kọ̀ láti mú ìlérí wọn ṣẹ lórí ìwé ìgbọ́ra-ẹniyé èyí tí wọ́n buwọ́lù ọ̀hún, a jẹ́ wípé ìyanṣẹ́lódì táwọn gùnlé kò ní sí ẹ̀bẹ̀ kò sì ní sí ojú àánú níbẹ̀. Lára àwọn ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ tún gbé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni wípé láàrin oṣù 6 èyí tí wọ́n ní wọn yóò fi owó kún owó èyí tí wọ́n máa fún wọn gẹ́gẹ́ bí owó ìtura èyí tó jẹ́ wípé yóò pèsè ohun tútù fún wọn níbi bàtà tí ń ta wọn lẹ́sẹ̀. Èyí tí wọ́n sọ fún oṣù 6 àwọn ìjọba àpapọ̀ ni yóò ná àwọn tó 315 billion naira láàrin oṣù 6 ọ̀hún. Ẹni tó wá bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé èyí tí wọ́n ṣe tó gbà wọn ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí lánàá nílé ọba èyí tó ń bẹ lábẹ́ àpáta agbára nílùú Àbújá. Òun náà ni alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Simon Lalong ló padà fi gbogbo ọ̀rọ̀ léde fún àwọn akọ̀ròyìn bí iṣu ṣe ṣú
tí ọ̀bẹ tó sì bẹ́ nínú ìpàdé náà. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní báyìí ni wọ́n ti padà sí ẹnu iṣẹ́ lónìí. Ẹni tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò tàwọn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 yìí, eyín ọ̀gbẹ́ni Peter Obi ìmà ló ti sọ̀rọ̀ jáde ò wípé gbogbo orílẹ̀-èdè èyí tí àwọn olórí ibẹ̀ bá ti kùnà láti ṣe òtítọ́ pàápàá jù pẹ̀lú ohun tó bá ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí, ìwé ọjọ́ orí àti àwọn ọ̀rọ̀ eléyìí tó gbọ́dọ̀ jẹ́ òtítọ́, tí wọ́n kùnà láti sọ òtítọ́ lórí àwọn nǹkan wọ̀nyí, onírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò máa ní ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ kúrò lọ́wọ́ àwọn adarí rere o. Peter Obi tó sọ̀rọ̀ mú lánàá ti ṣe ọjọ́ ajé lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nígbà tí wọ́n fi ń wá ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀, tí wọ́n ń béèrè ipò tí orílẹ̀-èdè Nàìjíríà dúró lọ́wọ́ báyìí àti ìrètí ògo fún àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ nínú ìrora látàrí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí bó ṣe doríkodò. Níbẹ̀ ni Peter Obi ti tẹnu bọ̀rọ̀ èyí tó ka ìpísítẹ́lì ọ̀hún láti Genesis tó fi dé ìwé ìfihàn eyín Revelation. Lákọ̀ọ́kọ́ lára àwọn tí Peter Obi sọ, ó ní ìyàlẹ́nu ló jẹ́ o bẹ́ẹ̀ bá wo fàákájà lórí ọ̀rọ̀ èsì ìdánwò àti ìwé ìkẹ́kọ̀ọ́jáde tí Bọ́lá Ahmed Tinubu tòun ti Atiku Abubakar tó sì jẹ́ pé wọ́n ń fọ aṣọ ẹ̀sìn wọn ní ìta gbangba. Onírú àwọn nǹkan wọ̀nyí ó máa ń mú ìlọsíwájú, ó máa ń bá orílẹ̀-èdè tó bá ní òtítọ́, ṣùgbọ́n onírú orílẹ̀-èdè tí ò ní òtítọ́ yìí tí èsì ìdánwò àwọn ìwé ẹ̀rí tó ti ń di fàákájà láàrin ènìyàn méjì tó jẹ́ olórí, ó ní ìfàsẹ́yìn ni yóò mú bá irú orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ó ní nípa ìdí èyí kí àwọn Nàìjíríà kún fún àdúrà kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé kí Ọlọ́run kó pèsè olórí èyí tó ní òtítọ́ àti òdodo tó ń ti bẹ̀rù Ọlọ́run kó pèsè rẹ̀ fún wọn ni o. Nítorí pé àwọn olórí tí wọ́n yàn sí ipò tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí, wọ́n ti kùnà láti fi ìwà òtítọ́ wọn ọmọlúwàbí àti ìbẹ̀rù Ọlọ́run hàn sí gbogbo àwọn mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi kò ṣàmẹ́nuba bí owó náírà bó ṣe fi orí mọ́ ògiri níwájú owó dọ́là. Ó ní orílẹ̀-èdè tí wọ́n bá ti kọ̀ láti máa ná owó tiwọn, onírúfẹ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í ní ìlọsíwájú. Oníkẹ́ wá wo ọ̀pọ̀lọpọ̀ àkóbá eléyìí èyí tí dọ́là tó ti ṣe fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kí ìjọba àpapọ̀ má lè pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ mùtúmùwà tó ń ṣe ètò ọrọ̀ ajé ìdúnàdúrà lórílẹ̀-èdè wípé kí wọ́n mú náírà ní ọ̀kúnkúndùn ní níná o. Ó ní irú ìjọba bẹ́ẹ̀ ó ti kùnà ojúṣe rẹ̀. Ó ní ìyàlẹ́nu òun ló jẹ́ òun wípé owó dọ́là làwọn ènìyàn ni wọ́n fi ń ṣe ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí, tí wọ́n sì ti kó owó náírà tó jẹ́ abínibí àtowó tiwa tí wọ́n ti kó dànù sínú ilé ìdálẹ̀ nù. Ó ní báwo lẹ ṣe wá rò ó wípé ètò ọrọ̀ ajé yóò mú yẹ̀sì? Ó ní kò lè mú yẹ̀sì, wípé náà ni wọ́n mú o, gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò ọ̀hún. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ìlú eyín NLCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ènìyàn méjì kan tí wọ́n ṣe àfihàn wọn lánàá. Arákùnrin kan àti arábìnrin kan èyí tó jẹ́ pé fàyàwọ́ àwọn ọmọ léjeléje obìnrin òun ni wọ́n ṣe láti ilẹ̀ yìí lọ sí orílẹ̀-èdè Libya, ṣùgbọ́n tí ọwọ́ pálábá àwọn tó ségi sọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò eyín NLCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, Babátúndé Olúwaṣọlá tí ṣe ní ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 years àti arábìnrin Dàda Fowówẹ̀ eléyìí ti ṣe ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta 47 years. Àwọn méjèèjì wọ̀nyí o, àwọn ni wọ́n ti kó báyìí tí wọ́n sì ti fi wọ́n hàn síwájú àwọn oníròyìn pẹ̀lú ìwà iṣẹ́ ibi tí wọ́n ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, ẹni tó jẹ́ alukoro àti agbẹnusọ fún àjọ NLCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, ọ̀gbẹ́ni Daniel ló fi ọ̀rọ̀ léde fún àwọn akọ̀ròyìn lásìkò tí wọ́n jábọ̀ iṣẹ́ takuntakun tí wọ́n jábọ̀ rẹ̀ fún àwọn akọ̀ròyìn ni wọ́n sọ di mímọ̀ wípé ọ̀gbẹ́ni Babátúndé Olúwaṣọlá eléyìí tí orúkọ ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ósánlé tí ṣe ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta, èyí tó jẹ́ pé àwọn iṣẹ́ agbẹ́gilére káfíkátà ìníṣẹ́ tó yàn láàyò tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tó fi ìlú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo tó fi ṣe ibùgbé. Òun ni wọ́n ká àwọn ọmọbìnrin léjeléje mẹ́ta mọ́ lọ́wọ́ o, èyí tó jẹ́ pé ìrìn ọ̀hún ó sì mú ìfura dání tó ti ṣe ìlérí fún àwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wípé nínú oṣù kẹrin ọdún yìí
lòun ó kó wọn lọ sí orílẹ̀-èdè Libya ṣùgbọ́n tí ìrìnàjò ọ̀hún ò bọ́ sí tó sì jẹ́ pé ọgbọ́n àti ọ̀pọ̀lọpọ̀ àmọ̀kọ́rọ́ ìní ti ń wá láti ìgbà náà lọ́nà tí ó gbà láti kó àwọn ọmọ ọ̀hún kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà kó wọn lọ sí orílẹ̀-èdè Libya láti lọ fi wọ́n ṣiṣẹ́ tí ò tọ́. Ó ní lára àwọn ọmọbìnrin mẹ́ta òun rí ọ̀kan gbà lọ́wọ́ arábìnrin Dàda Fowówẹ̀ eléyìí tí wọ́n ń pè ní Ìyáláṣọ tí í ṣe ọdún 47 years ló fún òun lọ́kàn nínú àwọn ọmọbìnrin mẹ́ta èyí tí òun gbìyànjú láti kó kúrò nílẹ̀ yìí lọ sí orílẹ̀-èdè Libya kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ṣègì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọwọ́ agbẹnusọ àjọ LCDC eléyìí tó jẹ́ ti ẹ̀ka ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Daniel tó fi ọ̀rọ̀ léde fún àwọn akọ̀ròyìn. Lákòótán nínú ìròyìn wa fún tòní èyí ló ń kọrin wípé ọ̀rẹ́ la ó máa ṣe a ò ní jà mọ́ a ò ní bára wa jà mọ́ o kò sógun mọ́ kò sí ọ̀tẹ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún ló jáde lẹ́nu gbajúgbajà adẹ́rìn pòṣónù eyín Bright Okocha tí gbogbo èèyàn mọ̀ sí basket mouth òun ló ti padà sọ̀rọ̀ jáde wípé ìjà fàákàjà tó ti ń wáyé láàrin òun pẹ̀lú akẹgbẹ́ òun eyín Ayọ̀dèjì Richard Makùn tí gbogbo èèyàn mọ̀ sí AY láti bí ọdún 17 sẹ́yìn ó ní ìjà òun báyìí ó ti parí ogun ti rèé lọ sinmi ó ti lọ odò lọ́wẹ̀ báyìí ó ní ọ̀rẹ́ àti ayọ̀ àlàáfíà òun ló jẹyọ láàrin òun pẹ̀lú AY báyìí gẹ́gẹ́ bí basketman fífi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì Instagram rẹ̀ lánàá ti ṣọjọ́ ajé òun ló rawọ́ ẹ̀bẹ̀ sí AY wípé kó dákun kó dábọ̀ ó ní ahọ́n àti eyín wọn máa bára wọn jà bẹ́ẹ̀ sì ni wọn nítorí rẹ̀ kí wọ́n kọra wọn sílẹ̀ wọ́n padà di ọ̀rẹ́ ni ó ní kí AY kó dákun dábọ̀ kó dáríjì òun gbogbo ẹ̀ṣẹ̀ èyí tóun bá ṣẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kó dákun dábọ̀ kó jèbùrẹ́ abolùgbẹ̀bẹ̀ kó dáríjì òun kí wọ́n sì máa ṣe ọ̀rẹ́ lọ gẹ́gẹ́ bí ó ti fi ọ̀rọ̀ òun léde ní báyìí ó tún wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ènìyàn èyí tó ṣẹ̀ pátápátá wípé kí wọ́n dáríjì òun ikán fi ọwọ́ wọ́nú kí wọ́n fi yèyé nù basketman ló tọrọ àforíjì náà tó sì jẹ́ wípé ó ń sọ ní pàtó wípé láàrin òun pẹ̀lú AY àlàáfíà ó ti bẹ̀rẹ̀ sí ní jọba láàrin àwọn méjèèjì. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta nínú oṣù kẹwàá títí lójúmọ́ la tẹ́kùn máa bá ọ̀tún ròyìn mí ìpàdé lórí ìkànnì yìí mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá ayọ̀ ní tiwa Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá tí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.